tó ẹ̀yin ìyá mi bàbá mi mo kí yín o níbikíbi tẹ́ ẹ bá ti láǹfààní àti máa gbọ́ mi wípé etí tẹ́ ẹ fi ń gbọ́ mi kò ní di bákan náà ojú tẹ́ ẹ fi ń rí mi kò ní fọ́ èmi ni ó máa wá àwa náà láwọn máa bá ẹ̀yin láwọn máa bá o ikú kò ní wàá gbé ṣe ǹjẹ́ ẹ ti gbọ́ ó ti ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí o bàbá Tinubu ṣe é gbọ́n tó sọ nípa rẹ̀ ó ní èmi ni igbákejì ẹ̀ ó jẹ́ ẹnìkan tí kò kí ń gba àmọ̀ràn èmi ò rò pé mo lè gbà á nímọ̀ràn kó gbọ́ o Akérèdé ló sọ eléyìí ó lóun ní igbákejì ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí wípé nígbà táwọn sì jọ ṣèjọba tóun bá gbà á nímọ̀ràn ó jẹ́ni tí ò kí ń gba àmọ̀ràn téèyàn mọ́ tiẹ̀ ó ní ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí o àrídájú wà pé tóun bá tún bá sọ̀rọ̀ gan ó lè má tún gba àmọ̀ràn náà torí pé ó ti mọdún èèyàn tí bàbá jẹ́ ni o ó ga o irú adarí wèrè adarí tó jẹ́ wípé àwọn èèyàn ò lè súnmọ́ kó bá sọ̀rọ̀ kó sọ fún wípé nǹkan báyìí ló ń ṣe tí ò dáa nǹkan báyìí ló ń ṣe tí òun tí ìlú ò fi tòrò tí ò tiẹ̀ lè gba àmọ̀ràn ara èèyàn tiẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti jáde wọ́n ti sọ̀rọ̀ wọ́n ní ó jẹ́ ní tí ò fi gba àmọ̀ràn mọ́ téèyàn ta ló sọ eléyìí kẹ́ ẹ wá gbọ́ bó ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí gẹ́gẹ́ bí ìwé Nigeria Tribune ní o Nigeria Tribune inú ibẹ̀ ni ìròyìn ti jáde arábìnrin kan ni ó jáde ló sọ̀rọ̀ ìyẹn Chief Mrs. Kofoworola Bucknor Akérèlé former senator àti deputy governor of Lagos State ní àti 1999 títí di 2002 ní o ìyẹn former senator tó dẹ̀ tún jẹ́ igbákejì fún gómìnà ìpínlẹ̀ Èkó ní ìgbà yẹn ní ìgbáyé bàbá Tinubu ni o ni wọ́n ti jọ ṣiṣẹ́ pọ̀ ó sọ̀rọ̀ bí ìlú ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ bí nǹkan ṣe le gógó tó ó tún wá sọ àjọṣepọ̀ tó wà láàrin òun àti bàbá Tinubu nítorí pé kíni òun ti bá ṣiṣẹ́ rí nígbà tó kọ́kọ́ wà ní gómìnà Èkó ní 1999 títí di 2002 níbẹ̀ ni ó ti sọ̀rọ̀ ìyẹn Akérèlé ó sọ̀rọ̀ ó ní bàbá yìí ó jẹ́ ẹnìkan tó yẹ pé òun ò rò bóyá ààrẹ máa gbọ́ àmọ̀ràn tòun o ó ní òun ò rò bóyá máa gbọ́ o pé ó jẹ́ ẹnìkan tó jẹ́ pé kò kí ń fẹ́ gbọ́ àmọ̀ràn tẹlòmíì mọ́ tiẹ̀ pẹ̀lú bóun ṣe jẹ́ pé igbákejì gómìnà nígbà náà ó ní òun ò rò bó lè gbọ́ o I don't believe he is the kind of person that takes to advice pé òun ò gbàgbọ́ pé bàbá Tinubu jẹ́ nìkan tó yẹ pé ó máa ń gbọ́ àmọ̀ràn ó nítorí kò lè gbọ́ àmọ̀ràn o nígbà táwọn ìjọ ṣèjọba gan ó jálágídí èmi kọ́ ni mo sọ o don't come for me bẹ́ẹ̀ ni Akérèlé tún sọ ó tún sọ débi lẹ́bù kan ó tún fi ìgboyà sọ wípé bàbá Tinubu òun mọ̀ dáadáa wípé tẹ́lẹ̀ gan kì í fẹ́ gbàmọ̀ràn kò tiẹ̀ kí nǹkan máa ṣẹlẹ̀ báyìí tẹ́ ẹ bá ní kẹ́ gbà wọ́n nímọ̀ràn á nírọ́ o wípé kò ní dá wọn lóhùn onífúndí èyí òun dá òtí ẹ̀ wípé òun dá òtí ẹ̀ pé kò lè gbọ́ lóòótọ́ I will advise him to look around òun máa gbà ní ìmọ̀ràn láti wo gbogbo bí ìlú ṣe ń lọ o láti rí gbogbo ìyà tí ó jẹ ará ìlú o láti mọ nǹkan tí àwọn ará ìlú gan pass through débi pé arábìnrin fi jẹ́ kó yé wa pé àwọn ní àwọn èèyàn tó kájú òṣùwọ̀n àwọn èèyàn tó jẹ́ pé wọ́n ṣe é fọkàn sìn wọ́n ṣe é fọkàn tán tó máa pe bàbá tó máa advice ẹ̀ àwọn olóye sí tí wọ́n tún máa advice pé bàbá jẹ́ àṣe báyìí tí wọ́n máa ní báyìí ló ṣe yẹ kó ṣe ṣùgbọ́n wọ́n ní bàbá káì bàbá ò ní gbọ́ o wọ́n ní bàbá ò ní gbọ́ torí pé Tinubu ni wọ́n ní bàbá máa ṣe o bóyá ẹ lọ fún ìfàtọ́ fi sọ pé we should bear the baby step yà ẹ ti rí báyìí ṣé ẹ ti rí ṣé ẹ rí pẹ́ni tá a fi jadarí gan kì í gbọ́ téèyàn olóyè Adéyẹmọ Sunday Igboho ṣá bàbá ẹ ní wálẹ̀ ṣẹ́rí ilẹ̀ Yorùbá wọ́n á ní adarí tó jẹ́ wípé
Yorùbá nation á ní adarí tó jẹ́ wípé òun máa gbọ́ ọ̀rọ̀ torí pé ó mọ̀ pé kò ń ṣe òun gangan ní olórí bí kò ṣe pé àwọn tóun jọba lé lórí ló ń jẹ́ kóun di olórí. A gbọ́rọ̀, á wálẹ̀, á gba àmọ̀ràn mọ́tì títí ẹ̀, á gba tàwọn tọ̀tún tòsì, á gbà á débi pé á jẹ́ fi ṣe ìwúlò. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ní bàbá ò kí ń gba àmọ̀ràn o. Wọ́n ní àmọ̀ràn títí ẹ̀ yẹn ló máa ṣe. Ó wá sọ̀rọ̀ Bákchọ̀n sọ̀rọ̀, ìyẹn Akérèlé ó sọ̀rọ̀ lórí èròǹgbà ẹ̀ lórí bí Tinubu bí ò ṣe ní gbà. Ó ní though on Tinubu leadership but also our broader concern about the trajectory of the nation, pé ó ń kan òun lóminú bí ìlú ṣe ń lọ. Ṣùgbọ́n bàbá wọn jẹ́ ẹni tó jẹ́ pé wọn ò ní gbà, wọn ò ní dáhùn o. Ẹ wo ìyá mi bàbá mi, ṣé ẹ ti rí Yorùbá nation la fẹ́? Ṣé ẹ rí ìdí tá a fi sọ pé òmìnira ilẹ̀ Yorùbá ló ṣe kókó? Ṣé ẹ ti rí ìdí tá a fi sọ pé tá a fi ń pariwo nítorí pé ọkọ̀ Nàìjíríà gan àmọ́bi tó ń darí wa lọ? Bẹ́ẹ̀ ni ọkọ̀ Nàìjíríà kò sẹ́ni tó mọbi tó ń darí wa lọ. Ṣùgbọ́n gbà tó jẹ́ pé olórí wa gan ò gbọ́ àmọ̀ràn sáwọn èèyàn lẹ́nu, olórí gan ò tiẹ̀ gbọ́ igbe àwọn ará ìlú. Wọ́n yí bíyá wọ́n ti gé tí Àṣàkẹ́ lọ ni, olórí gan ò gbọ́ gbọ́ àwọn ará ìlú. Báwo ni wọ́n ṣe fẹ́ mọ ohun tára ìlú dojúkọ? Ẹ wo ìyá mi bàbá mi, Yorùbá nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló ṣe kókó, nílé lóko lọ́nà lẹ́yìn odi. Ẹ bá mi share, ẹ bá mi like, ẹ bá mi comment, ẹ bá ń tẹ̀ sójú ẹ̀, ẹ jẹ́ kó yá àwọn èèyàn lọ́tùn lósì pé Yorùbá nation la fẹ́ o. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló ṣe kókó. Ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn kọ̀ọ̀kan kí á gbọ́ nǹkan tí àwọn èèyàn sọ. Wọ́n ní ìdí nìyí tí orílẹ̀-èdè Nàìjíríà fi ń jẹ̀yà lọ́wọ́ arákùnrin yẹn nítorí kò gbọ́ àmọ̀ràn. Ẹnìkan ló jẹ́ oníyàn, ṣé àwọn ọkùnrin gan máa ń gbọ́ téèyàn ni tó jẹ́ pé gbogbo nǹkan tó bá ń ṣe ló right? Irọ́ o, gbogbo ọkùnrin kọ́ ni ò kí ń gbọ́ téèyàn o, gbogbo ọkùnrin kọ́ ni ò kí ń gbọ́ ti èèyàn. Wọ́n ní ẹgbẹ́ APC gan ó yẹ kó ti mọ̀ fúnra wọn báyìí, dàbí ó yẹ kó ti mọ àsìdégò pé àsìdégò ó yẹ kó ti mọ̀ o, torí ó ti máa ṣiṣẹ́ gèbánsá fún àwọn náà. Èèyàn kan ló tiẹ̀ jáde lónìí, èmi tiẹ̀ ti gbàgbé pé bàbá Tinubu ní deputy governor nígbà náà, nígbà tó jẹ́ pé wọn ò gbámọ̀ràn tiẹ̀. So tó túmọ̀ sí wípé lọ́wọ́lọ́wọ́ báyìí bàbá gan ṣe kíni, bàbá ti change ẹ o, kò ń gbámọ̀ràn. Wọ́n ní bàbá Tinubu is not voted as Nigeria president o, pé wọn ò dìbò fún wọn. Nàìjíríà kí wọ́n gbàgbé bó ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí, bí kò ṣe pé kí wọ́n wá bọ́ ṣe máa fi sọ̀rọ̀ kílẹ̀. Bẹ́ẹ̀ ni Yorùbá nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló ṣe kókó. Ẹ yá mi bàbá mi, bá mi like, ẹ comment, ẹ tẹ̀ sójú ẹ̀, ẹ jẹ́ yí àwọn èèyàn pé Yorùbá nation òun la fẹ́ o. Ìdí tá a fi sọ fún yín nìyẹn o, nítorí pé kò sí kankan lórílẹ̀‐èdè mọ́. God bless Yorùbá nation. Ó dàbọ̀.